Bàbá L'ẹjẹ, Bàbá L'ẹjẹ, Bàbá L'ẹjẹ. Bàbá L'ẹjẹ, Bàbá L'ẹjẹ, Bàbá L'ẹjẹ o, bàbá o, ṣá l'ẹjẹ. Bàbá L'ẹjẹ o, Bàbá L'ẹjẹ o, Bàbá L'ẹjẹ àfàwà. Bàbá o, ṣá l'ẹjẹ. Ètò Ṣẹ́gun Mákindé. Bàbá L'ẹjẹ. Ẹ̀yin olólùfẹ́ wa. Bàbá L'ẹjẹ. Ẹ̀yin tó ṣonígbọ̀wọ́ ètò. Bàbá L'ẹjẹ. Ẹ kú dédé àsìkò yìí gbogbo ibi tí ẹ ti ń wò wá káàkiri orílẹ̀-èdè àgbáyé, gbogbo ibi tí ẹ ti ń gbọ́ wá tí ẹ sì ń wò wá lórí ìkànnì tẹlifíṣàn tá a mọ̀ sí SMY TV ní orí YouTube channel àti rédíò tó wà lórí ìtàkùn ayélujára tá a mọ̀ sí Yos FM, ìyẹn online radio. Akíntàbọ̀ sórí àkọ́tún ètò tá a pè ní Bàbá L'ẹjẹ half hour. Lórí ètò Bàbá L'ẹjẹ half hour yìí láti máa ń gbé àwọn àlejò tí wọ́n jẹ́ bàbá lẹ́nu iṣẹ́ tí wọ́n yàn láàyò, àwọn àlejò tí wọ́n jẹ́ bàbá lórí ẹgbẹ́ tí wọ́n kó jọ, àwọn àlejò tí wọ́n jẹ́ bàbá láàrin ìlú, àwọn lámètọ́ àwùjọ. Tá a bá sọ wípé Bàbá L'ẹjẹ kì í ṣe nítorí ọjọ́ orí nìkan tàbí nítorí ìrírí ayé gẹ́gẹ́ bí àgbà, ṣùgbọ́n èèyàn lè kéré lọ́jọ́ orí ṣùgbọ́n tó jẹ́ bàbá lẹ́nu iṣẹ́ tó yàn láàyò. Sí Yorùbá bọ̀ wọ́n ní pé ipò kan kì í kéré, onípò ní mọ́ kéré. Ṣẹ́gun Mákindé lórúkọ tèmi o, atọ́kùn ètò Bàbá L'ẹjẹ half hour. Àwọn èèyàn á máa pè mí ní Bàbá L'ẹjẹ oníròyìn. Lórí ètò lónìí, Yorùbá wọ́n á máa sọ wípé ìgbára báyìí làbúra ẹnìkan kì í bú Ṣàngó lẹ́rùn. Wọ́n sì wípé kinní kan kì í bá ní lágbàlagbà, kéèké ní ti bá ní lọ. Ọmọ tí ó sì jẹ́ àṣàmú kéèké báyìí náà ni ó ti máa ṣẹnu sámúsámú. Àlejò wa lórí ètò lónìí ọ̀dọ́langba ni wọ́n, ṣùgbọ́n àdániwáyé fi ọpọlọ tó péye jíǹkí wọn lẹ́nu iṣẹ́ tí wọ́n yàn láàyò. Tí a bá wo àwùjọ wa káàkiri orílẹ̀-èdè àgbáyé, pàápàá jùlọ nílẹ̀ Nàìjíríà tó fi mọ́ ilẹ̀ Yorùbá tí a ti gbé ètò yìí jáde, a rí wípé ìwà àìfẹ́nipẹ́ni àìfìyànpèyàn kan ń bẹ láàrin ìlú, níbi tí àwọn ọ̀dọ́ tí wọn ò ti rí àtẹ́lẹwọ́ ẹni tí kì í tan ní jẹ gẹ́gẹ́ bí ohun gidi mọ́, tó jẹ́ pé òòlà ọjọ́ ọrọ̀ òjijì ni wọ́n wá. Táwọn kan bá wá kóra wọn jọ gẹ́gẹ́ bí ìṣòro ilẹ̀ Nàìjíríà nípa jíjálé onílé pọ̀ tí wọ́n lẹ́yìn. Tá a bá wá ráwọn ọ̀dọ́ tó jẹ́ pé àwọn yanṣẹ́ tí wọ́n mú láàyò gẹ́gẹ́ bí ọ̀nà àbáyọ sí ìṣòro Nàìjíríà, ó yẹ ká gbé wọn wá. Ìdí nìyí tá a fi gbé àlejò wa wá lónìí. Àlejò wa apògùn òyìnbó ni àwọn náà. Apògùn òyìnbó ìyún Pharmacist Adeyemi Yusuf Adekunle. Ẹ káàbọ̀ sórí ètò Bàbá L'ẹjẹ half hour sà. Ẹ káàbọ̀ sà. Ẹ ṣé gan sà. Atọ́kùn ẹ ṣé gan. Ẹ káwọn ará lé. Ẹ̀yin ará lé mo kí yín o. A kú dédé àsìkò yìí. A dẹ̀ kú bí ìlú wa ṣe wà yìí. Ọlọ́run ó gba àdúrà wa lágbára Ọlọ́run. Mo kí gbogbo yín. Adeyemi Yusuf lórúkọ mi. Ọ̀dà ẹ jẹ́ ká wò ó. Wọ́n ní okùn ní gbòǹgbò kọ́mọ̀ níbi tá a ti fà wá. Tá a bá ń sọ nípa Adeyemi Yusuf Adekunle tẹ́ ẹ ti jẹ́ apògùn òyìnbó báyìí, ọdún wo la bí yín, ọmọ ìlú wo nìyí? Atọ́kùn ẹ ṣeun gan. Ọmọ ìlú Ìwó ni mí. Ìwó olódò ọba. Ọmọ Atẹ́nigbọlá, ọmọ Atẹ́nigbọrẹ. Ìwó tí ò ní lẹ́kùn tí ò ní kọ́kọ́rọ́. Bẹ́ẹ̀ni, ẹwẹ́wẹ́ làwọn bàbá wa máa fi máa ń délé wọn. Ọ̀dà. Nísìnyí a ti ń lo àwọn security. Ayé ti da yọ̀ ọ̀làjú. Ọ̀dà ọdún wo la bí ẹ̀ tọmọ ọdún báyìí bóyá ẹ̀ka ẹsẹ̀ fojú wò ká mọ́ sọ pé a fẹ́ sọ déètì gẹ́gẹ́. Ẹ ṣeun gan atọ́kùn. Kábà ní káka ní méní méjì. Àwọn náà ti lo ọjọ́ mélòó kan ní orílẹ̀ ayé. Ó ti tó bí 30 ọdún tí mo ti lò lórí ilẹ̀ ayé. A dúpẹ́ lọ́wọ́ náà. Ẹ jáwó ẹ lọ ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ kí o tó darapọ̀ oògùn òyìnbó náà yóò ti níbi tí yàn dé. Ẹ jẹ́ káwọn tí ń wò káàkiri dàgbà ìbápa àwọn ọ̀dọ́ kẹ́ mọ̀ pé ẹ lọ ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ sì rìsáàtì, ẹ lọ girama kẹ́ tó lọ fáfitì kẹ́ ẹ dákọ̀ fáfitì yín. Ẹ ṣeun gan atọ́kùn. Bẹ́ẹ̀ ni ibi kan lẹ̀ tí wọ́n bẹ̀rẹ̀
kí yóò tẹ́ dé ibi tí yẹn ń lọ wọ́n dẹ̀ ní ibi tá à ń lọ jìnnà ibi tá à ń yà lọ́pọ̀ bẹ́ẹ̀ ni mo bẹ̀rẹ̀ ẹ̀kọ́ ìwé mi láti iléèwé nursery school Vico Hope Nursery and Primary School tó wà ní ìlú Ìwó. Vico Hope kan náà. bẹ́ẹ̀ ni sà. àsáwọn ọmọ tí wọ́n jáde ní Vico wọ́n ti di pharmacist wọ́n ti di doctor. ká dúpẹ́ fún Ọlọ́run. ayé ẹ máa bá bọ̀. ìgbà tí mo kúrò níbẹ̀ mo kọrí sí Ìwó Grammar School tí wọ́n máa ń pè ní Ìwó School of Science before tó wà ní Látìkò ní ìlú Ìwó. ibẹ̀ ni mo ti ka ìwé mẹ́wàá mi tí mo dẹ̀ kà parí pẹ̀lú àṣẹ Elédùmarè mo ṣàṣeyege pẹ̀lú àwọn èèyàn tó ràn wá lọ́wọ́ pẹ̀lú àwọn òbí mi ṣiṣẹ́ takuntakun tó pọ̀ mo ṣàṣeyege pẹ̀lú àwọn èèyàn kọ̀ọ̀kan tá tún dámọ̀ náà tá tún rí tọ́lọ́ tún fi wọ́n ṣe tọ́lọ́ fi wọ́n jíǹkì wa àwọn èèyàn bíi Bàbá L'ẹjẹ bíi Mr. Ṣẹ́gun Mákindé tó kí n má yà lọ sí ibẹ̀ yẹn nígbà tí mo wà ní iléèwé mẹ́wàá tí mo bẹ̀rẹ̀ sí ń kà pàtó tó dé àsìkò kan ni mo pàdé Bàbá L'ẹjẹ wọ́n ṣe gudugudu méje yàyà mẹ́fà ká dúpẹ́ fọ́lọ́run ká fi síbẹ̀ yẹn bọ́ ibi tá a bá délé ní agbọ́dọ̀ mọ̀ rántí àwọn tó wúlò fún wa Bàbá L'ẹjẹ jẹ́ yẹn tó lọ rán sí mi. bàbá ẹ máa bá tàn yín bọ ẹ dákun. so ìgbà tí mo kúrò ní tí mo parí ìwé mẹ́wàá mi tí Ọlọ́run dẹ̀ jẹ́ kí n ṣe àṣeyege mo bá wò síwájú mo wò sẹ́yìn pé níbo ló tún kù bẹ́ẹ̀ ni ìyá mi ò kà ju ìwé mẹ́wàá lọ bàbá mi ò dẹ̀ kà ju ìwé mẹ́wàá náà lọ àtijọ́ tó ti bí mi ni ìyá mi ti máa ń sọ pé gbogbo ọmọ òun o yóò kà ju ìwé mẹ́wàá lọ yóò iṣẹ́ tó bóyá iṣẹ́ mẹ́wàá lòun ó ṣe ni bóyá iṣẹ́ mẹ́fà ni òun oníjàlẹ̀ gbogbo ọmọ òun yóò kà ju ìwé mẹ́wàá lọ bàbá mi náà tó jẹ́ ọkùnrin gidi gan àwọn náà jókòó wọ́n fún ṣòkòtò wọn pé ọmọ mi o gbogbo wọn kà ju ìwé mẹ́wàá lọ mo tún á jẹ́ àkọ́bí bàbá mi mo jẹ́ àkọ́bí ìyá mi. tó inú kòkò dúdú náà lẹ́kọ̀ọ́ fún ti jáde adúpẹ́ lọ́wọ́ àwọn òbí tó bí yín pé Ọlọ́run fún yín wò Ọlọ́run fún wọn láǹfààní láti wò yín dàgbà tọrọ Ọlọ́run ọba náà ní í wo mọ́ ẹ jáde iléèwé girama ìbòlẹ̀ wa tó tẹ̀ sí. pẹ̀lú àṣẹ Elédùmarè mo ní gbìyànjú pé mo fẹ́ lọ sí yunifásitì mo wò sẹ́ni mo wò sọ́nà kejì mo rí pé yunifásitì tó wù mí gangan náà ni Ọbáfẹ́mi Awólọ́wọ̀ yunifásitì mo dẹ̀ bẹ̀rẹ̀ ìwé kíkà mi Ọlọ́run dẹ̀ ní kí n ṣàṣeyege kán fún mi ní admission láti lọ kọ́ nípa ìmọ̀ ìjìnlẹ̀ apòògùn òyìnbó. lọ́dún wo ní ọdún 2013 bẹ́ẹ̀ ni sà. ní ẹ wọ ilé ẹ̀kọ́ gíga fásitì Ọbáfẹ́mi Awólọ́wọ̀ nílùú Ilé-Ifẹ̀ àdúpẹ́ pọ̀ wọ́n ní kọ́rọ̀ tó dayọ̀ ojú ti rí ẹ wọ ọdún kìíní sí ọdún karùn-ún àbọ̀dún márùn-ún náà kẹ́ ẹ̀ máa ń lò gẹ́gẹ́ bí apòògùn àbọ̀dún mẹ́rin ni. ọdún márùn-ún ni. ọ̀dà bó o ní rírí yín ṣe rí kó wa tó di pé ẹ̀yìn gan wa tún tẹ bàbá lẹ́nu iṣẹ́ tẹ ẹ̀yìn láàyò. ká dúpẹ́ fún Elédùmarè wọ́n ní ẹni tí ó ga ẹsẹ̀ ó tẹ̀rín ẹni tí ó dẹ̀ jẹ oyin inú àpáta ni oníwẹ̀nu àké o bẹ́ẹ̀ ni kódà ogi AK-47 kò gbọdọ̀ wẹnu ẹ̀ so ká dúpẹ́ fọlọ́run ìrìn àjò mi ó jẹ́ ìrìn àjò tí ó ní àpẹẹrẹ tó pọ̀ oríṣiríṣi ni àbápàdé bá a sì ń bá àwọn tó fẹ́ wa la bá àwọn tí ò fẹ́ wa nínú àwọn tó ń kọ́ wa níwèé àsìkò ń bọ̀ àti kò sówó àsìkò ń bẹ tó pé owó wà lọ́wọ́ àwọn bàbá àti ìyá tó bí wa ó ká dúpẹ́ fún òbí tí Ọlọ́run fi jíǹkí mi àwọn òbí mi wọ́n gbìyànjú púpọ̀ gbogbo oríṣiríṣi nǹkan tí mo bá pàdé ọpẹ́lọpẹ́ àwọn òbí mi náà àtọpẹ́lọpẹ́ Ọlọ́run so kò sí ẹni tí wọ́n bí tí ò ní ríwí tí abádẹ́ni ká mẹ́nu bọ ìwé lénìí sí ọ̀la àlékò níbẹ̀ ó ká dúpẹ́ fọ́lọ́run ọba bí a ṣàṣeyege. Ọlọ́run ṣeun a máa ṣe àṣeyọrí náà ní lágbára Ọlọ́run torí pé kò sẹ́ni tí mo yan aláṣẹ ti ẹ̀dá jẹ́ àwò báyìí ìdí tá a ṣe gbé wá sórí ètò yìí ni kẹ́ ẹ lè jẹ́ kóríyá fún àwọn ọ̀dọ́ tí wọ́n ń wò yín kẹ́ ẹ lè jẹ́ kóríyá fún àwọn òbí tí ọmọ wọn ti fẹ́ yàkuyà mọ́ wọn lọ́wọ́ pé bá òkú ìṣe òtá o tá a bá wo àdúgbò wa ẹ rí i wípé àwọn ọmọ tí wọn ò tí ì jáde iléèwé girama ààrẹ lomi ti ń lu ọkọ̀ bọ̀gìnì millions of naira tí wọ́n ń lalé gidi mọ́lẹ̀ tó bí ó sì lè sọ pé ṣé báyìí ni wọ́n ṣe ìlà wàá fi pè wá sórí ètò pé ẹ̀yin tó jẹ́ wípé ẹ lọ léèwé ẹ gba sàtí ẹ sì fi ń ṣiṣẹ́ ṣe
kẹ́ ẹ jẹ́ kóríyá fáwọn ọ̀dọ́ tí ń wò wá wípé láì mú kan mọ́kan láì lu jìbìtì lórí ẹ̀rọ ayélujára àwọn náà lè jẹ́ èèyàn. Adarí ni yín àtìgbà wo lẹ ti bẹ̀rẹ̀ ipò adarí gan? Ẹ ṣeun gan atọ́kùn. Àtìgbà tí wọ́n ti bí mi mo ti láìkì ipò adarí àti ọ̀run wá mo ti mú orúkọ yẹn wá pé leader ni mò ń jẹ́, adarí, ipò adarí gan lọ́lọ́run fún mi. Ìgbà tí mo jáde láti ilé bàbá àti ilé ìyá èmi ni àkọ́kọ́ ọmọ fún àwọn òbí mi, èmi ni àkọ́kọ́ ọmọ fáwọn bàbá mi àti àwọn ìyá mi. So àti ọ̀hún ni mo ti mú kó adarí wáyé. So ní iléèwé primary school mo ti kọ́ bẹ̀rẹ̀ tí wọ́n fi mí jẹ health favorite boy ní ẹni tó máa ṣe àmójútó ìlera ní àárín àwọn ọmọ iléèwé. Ibẹ̀ ni mo ti bẹ̀rẹ̀ ipò adarí. Mi dẹ̀ dúró síbẹ̀. Ìgbà tí mo lọ sí iléèwé girama náà mo tún jẹ assistant synod prefect. So ìgbà tí mo tún kúrò lórí ibẹ̀ yẹn náà mo bọ́ sí iléèwé Ọbáfẹ́mi Awólọ́wọ̀ University tí mo dẹ̀ ti jẹ ipò adarí lọ́nà tó pọ̀ lóríṣiríṣi. Ẹja ṣe ní méjì ẹja àwọn ará ilé ọgbọ́. Ká dúpẹ́ fún Ọlọ́run. Ọmọ ìjà pé Bàbá L'ẹjẹ nìkan ni ó láǹfààní àti mọ̀pọ̀ lórí rẹ̀ la gbé wa lónìí. Ká dúpẹ́ fún Ọlọ́run bá ká dé dúpẹ́ fún òbí tó bí wa sáyé. Because nǹkan tó wọ́n bá jẹ́ lénìí kì í ṣe mímọ̀ ṣe rẹ̀ o, mímọ̀ ṣe àwọn òbí ẹ̀ ni. Ká dúpẹ́ fáwọn òbí. Àlùbáríkà àwọn òbí. Ká dúpẹ́ fáwọn òbí mi. Mo ní gbìyànjú láti jẹ ipò adarí lọ́nà tó pọ̀ but ṣùgbọ́n ní gbogbo ìgbà tí Ọlọ́run bá ń fi mí jẹ ipò adarí mi kì í wù mí gan látọ̀kàn pé mo fẹ́ bá àwọn èèyàn jà sí, ó kàn máa ń wá pẹ̀lú pé Ọlọ́run ti kọ́kọ́ ó dé bẹ́ẹ̀ ni. Bọ̀dẹ́ pọ́lọ́run lọ́kọ̀ kì í ṣe èèyàn. Kí ni mo sọ bẹ́ẹ̀ ni pé ìgbà tí mo wà ní ìpele kẹta ní iléèwé Ọbáfẹ́mi Awólọ́wọ̀ University ní Ilé Ifẹ̀ ní àwọn ọ̀rẹ́ mi ti pè mí pé Adeyemi ọmọ Ìwó Olódò Ọba, ìwọ la rò pé o lè ṣe kinní yìí wá mọ̀ darí wa. Ìwé làwọn òbí mi ní kí n wá kà o, ìyá mi dẹ̀ eléyìí epo ló ń tà ní ìlú Ìwó, bàbá mi oní iṣẹ́ púpọ̀ ni mo wọ́lọ̀ rántí ibi tí mo ṣe fi lé sí o. Èmi ò pé ń ṣe ìyín mú nǹkan mi. Ìgbà tẹ́sí lọ léèwé ńjọ́ sí àwọn òbí yín méjèèjì sọ wípé kò sí nǹkan tí mo fẹ́ ṣe ní iléèwé girama ní iléèwé yunifásitì tí má ti rò síwájú màá tún rò lọ sẹ́yìn, tí má ti ń rò ní mọ̀ rántí ìyá mi tí mo fi sílé, tí má ti ń rò ní mọ̀ rántí bàbá mi pẹ̀lú wàhálà tó ń ṣe ní ibi tó wà náà kí n lè bá jẹ́yàn, kí àwọn àbúrò mi náà lè bá jẹ́yàn. So mo rò lọ́wájú mo rò lọ sẹ́yìn, wọ́n nígbà tí atótó tó nu àwọn ọ̀rẹ́ mi pọ̀ mo rí pé àsìkò tó ni. So mo gbé igbá ìbò láti contest fún financial secretary tó ń pè ní akọ̀wé owó fún ẹgbẹ́ àwọn ọmọ Ìwó tó wà ní Ọbáfẹ́mi Awólọ́wọ̀ University. Pẹ̀lú àṣẹ Ọlọ́run fi mí jẹ́ tí mo dẹ̀ kó ipa tó pọ̀ pẹ̀lú àwọn èèyàn tájọ wà ní ẹgbẹ́ yẹn náà. So ìgbà tí mo parí yẹn náà ni àwọn èèyàn tó ké sí mi pé kí n tó lọ ṣe aṣojú àwọn ọmọ pharmacy students tá a pè ní àwọn ẹlẹ́kọ̀ọ́ ìjìnlẹ̀ nípa agbóògùn òyìnbó kí n lọ sójú wọn ní. ẹ dákọ ẹgbẹ́ léèbó ẹ dákọ rẹ̀ léèbó. Pharmaceutical Association of Nigerian Students PANS. So wọ́n á ní kí n lọ ṣe aṣojú ẹ̀ka pharmacy ní student union ní as electoral commissioner. So mo ṣe fún ọdún kan tí mo ṣaṣojú wọn. Bí mo ṣe ń parí náà gẹ́gẹ́ bí mo ń bọ̀rọ̀ mi bọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí máa fẹ́ jẹ nípa ipò adarí kéé wá sọ́kàn mi ní ìdẹ́ ẹja sí. Àwọn èèyàn náà máa ń ké sí mi pé Adeyemi ọmọ Ìwó atúnrí ẹ níbi báyìí pé kó tún wá jẹ léyìí. Àbátún bẹ̀rẹ̀ wá ní pé ipò ààrẹ ló tún wù àwọn kí n jẹ. Ẹ̀kọ́ wa tá à ń kọ́ yìí ó le púpọ̀ o, oríṣiríṣi ìjàkulẹ̀ dẹ̀ ni àwọn èèyàn máa ń bá pàdé. Kí Ọlọ́run ó ṣàánú wa pé gẹ́gẹ́ bí mo ṣe fi lé sí ṣé lè yóò ti ní le jù bọ̀ pẹ̀lú àṣẹ Olúwa àti Elédùmarè mo pàpà sí àṣeyege. Àwa mẹ́ta la padà gbé igbá ìbò gbà yẹn láti jẹ ipò ààrẹ fún Pharmaceutical Association of Nigerian Students PANS ìka
oyè Ọbáfẹ́mi Awólọ́wọ̀ University tí Ọlọ́run dẹ̀ jẹ́ kí n ṣe àṣeyege. Mo jẹ́ ipò adarí, mo jẹ́ ipò ààrẹ lọ́dún ní ọdún 2016. ó ní àjò rí ǹjẹ́ láwọn àṣeyọrí kankan gẹ́gẹ́ bí ààrẹ ń gbà náà. Atọ́kùn ẹ ṣeun gan. Ní tó máa wù mí nípa ipò adarí kò ju pé tíyẹn bá wà ní ibì kan tí nǹkan ń dàrú tí yóò bá gbé ìgbésẹ̀ láti tún ṣe ìyẹn gan wà lára mọ̀ dàrú bẹ̀yẹn náà. Mo fi wá wò pé nǹkan ò lè máa lọ bó ṣe lọ yìí. Àwọn ààrẹ tó kọjá síwájú wọ́n gbìyànjú tó pọ̀, wọ́n dẹ̀ ṣe àṣeyege tó pọ̀ ṣùgbọ́n ó wù èmi náà lọ́kàn gbà táwọn ti dàrú pé àwọn rí mi gẹ́gẹ́ bí ààrẹ. Mo wá wò pé kí la lè ṣe so àwọn oríṣiríṣi wàhálà àti ìpèníjà tí àwọn ọmọ pharmacy student máa ń ní nígbà yẹn náà ló wù mí lọ́kàn láti sọ pé jẹ́ kí mi náà ṣe àwọn àtúnṣe kọ̀ọ̀kan. So àkọ́kọ́ gẹ́gẹ́ bí ilé tí mo ti wá náà ká dúpẹ́ fún Ọlọ́run, kò pọ̀ nílé lọ́dọ̀ bàbá, kò pọ̀ lọ́dọ̀ ìyá ni, a dúpẹ́ fún Ọlọ́run pé wọ́n mú wa lọ léèwé. So mo dẹ̀ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn akẹ́kọ̀ọ́ ló dàbí èmi náà tó gbé bí wọ́n ti fi owó orú, owó ata, owó epo, owó onírúurú alátọwọ́ elépo wọ́n fi rán wọn lọ níléèwé. Even èmi gan láti fẹ́ wọ iléèwé owó gbọ́múlé láńtà náà kò sọ láti fi sanwó iléèwé mi. So mo rántí mi fi mo dẹ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn bíi mi náà ló wà tó pé bákan náà la ṣe jọ rí. So mo gbé ìgbésẹ̀ pẹ̀lú àwọn olùkọ́ wa náà láti jẹ́ pé àwọn tí wọn ò lè ní ìkápá púpọ̀, táwọn òbí wọn ò ní ipa púpọ̀ láti máa rán wọn lọ léèwé, kí wọ́n tẹ̀ láti ṣe ìrànlọ́ fún wọn tá à ń pè ní scholarships for indigent students. Ẹ sì rí ṣe. Bẹ́ẹ̀ ni fún àwọn èèyàn díẹ̀ tí mo dẹ̀ nígbàgbọ́ pé lẹ́yìn ìgbà tá a kú òun bẹ́ẹ̀ ìtẹ̀síwájú lọ bá. So yàtọ̀ sí yẹn ọ̀pọ̀lọpọ̀ ìjàmbá ló máa ń wà fún àwọn ọmọ iléèwé pharmacy students tí wọ́n bá fẹ́ wọ ìpele tuntun pẹ̀lú wọ́n ṣe registration courses tí ọ̀pọ̀lọpọ̀ dẹ̀ máa ó ti ṣe ìjàmbá fẹ́ ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n lé wọn kúrò ní faculty of pharmacy látara pé wọn ò ṣe course registration. Mo dẹ̀ make sure pé gbogbo ọmọ iléèwé pharmacy student nígbà tí mo jẹ́ ààrẹ ni wọ́n ṣe láì san late registration. So ọ̀pọ̀lọpọ̀ ló ṣe bẹ́ẹ̀ ni àní iléèwé tá ti máa ń kàwé tá ń pè ní yàrá kàwé tá ń pè ní library ilé tí tuntun dá sí tẹ́lẹ̀. Yàrá kàwé sá ọmọkàn láti kẹ́ tó bẹ̀rẹ̀ nígbà tẹ́. Bẹ́ẹ̀ ni mo ṣe yàrá kàwé ayárabíàṣá fún àwọn ọmọ iléèwé nígbà náà kí pẹ̀lú agbára àwọn olùkọ́ wa náà àti ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ti parí ní iléèwé wa. Ọ̀dà ẹ̀já wo kẹ́kọ̀ọ́ jáde àbí. Bẹ́ẹ̀ ni sà. Wọ́n sì kàn sí inú ẹgbẹ́ àwọn akọ̀gùn òyìnbó nílẹ̀ wa Nàìjíríà ọdún wo ni. 2019. Nurse induction. Bẹ́ẹ̀ ni sà. Adúpẹ́ ẹ ṣàgùnbánirọ̀ ń bolẹ̀ ti ṣe lẹ́yìn ìgbà tẹ ṣàgùnbánirọ̀ àwọn òwò lẹ tún dì mú kẹ́ ẹ tó wá sọ fáwọn ọmọ Nàìjíríà pàápàá jùlọ àwọn ọ̀dọ́ pé àwọn náà lè jẹ́ ọ̀nà àbáyọ sí ìṣòro ilẹ̀ Nàìjíríà yàtọ̀ sáà ń pakún ìṣòro orílẹ̀-èdè. Ẹ ṣeun gan atọ́kùn. Mo ṣe àgùnbánirọ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ní ilé ìwòsàn General Hospital Ìlọ́ra tó wà nípínlẹ̀ Ọ̀yọ́. A dẹ̀ dúpẹ́ fọ́lọ́run pé a tún ṣe àṣeyege níbẹ̀ náà. Adúpẹ́ lẹ́yìn ìgbà náà ìjẹ́ ìjà àwọn kò kán mú lẹ́ka tẹ lẹ́yìn láàyò gẹ́gẹ́ bí akọ̀gùn òyìnbó nígbà kẹ́kọ̀ọ́ jáde tán. Atọ́kùn ẹ ṣeun gan. Bẹ́ẹ̀ ni nígbà tí mo dara mọ́ ẹgbẹ́ akọ̀gùn òyìnbó ti orílẹ̀-èdè Nàìjíríà ẹ̀ka ti ìpínlẹ̀ Ọ̀yọ́, Ọlọ́run fún mi jẹ alága àwọn ọ̀dọ́ fún ẹgbẹ́ apòògùn òyìnbó onímọ̀ nípa apòògùn òyìnbó ti ẹ̀ka ti ìpínlẹ̀ Ọ̀yọ́. Lẹ́yìn ìgbà náà ńkọ́ sókò ẹgbẹ́ lédè èbó àǹfààní àwọn ẹgbẹ́ yín. Pharmaceutical Society of Nigeria Young Pharmacists wọ́n pè ní PSNYPG. Lẹ́yìn náà ńkọ́. Lẹ́yìn náà pẹ̀lú àṣẹ Olódùmarè mo tún jẹ adarí South West fún ẹgbẹ́ náà. Lápá ìwọ̀ oòrùn gúúsù lẹwa Nàìjíríà.
regional coordinator mo jẹ́ ní bẹ́ẹ̀ ni. lọ́dún wo sọ́dún. ọdún 2021 sí ọdún 2022. tó àdúpẹ́ pọ̀ lọ́wọ́ Ọlọ́run Pharmacist Adeyemi Yusuf Adekunle agboolé Akínọlá àbí nílùú Wo àwọn nu àwọn ọmọ máwọn ọ̀dọ́ wá sórí ètò Bàbá L'ẹjẹ yìí kálí mọ̀ pé àwọn ọ̀dọ́ náà wọ́n jẹ́ ọ̀kan lára ọ̀nà àbáyọ sísòro orílẹ̀-èdè wa Nàìjíríà ẹ̀dá wo orílẹ̀-èdè wa Nàìjíríà Ọlọ́run sọ ẹni wo ni ọmọ wo ni àbí ọmọ wo ni ìyá ọmọ bàbá bẹ́ẹ̀ ni sẹ́wọ́n adúpẹ́ pọ̀ lọ́wọ́ Ọlọ́run ẹ bá wà rè wò ó sẹ́rù kó tó ẹ̀kọ́ mọ́ láyà àwọn ọ̀dọ́ wọn bí. ìbànújẹ́ ọkàn ló máa ń jẹ́ fún mi tí mo wá sílé tí mo rí àwọn ọ̀dọ́ tí wọ́n kóra wọn jọ tó jẹ́ pé àwọn ọ̀rọ̀ tán bá wọn sọ àwọn ọ̀rọ̀ àlùfàǹsánsí ni wọ́n bá wọn sọ ó dẹ̀ máa ń bà mí níjẹ́ lọ́pọ̀lọpọ̀ nígbà táwa wà níbi tí wọ́n wà nígbà náà ọ̀rọ̀ bá ṣe ṣàṣeyege níléèwé ló máa ń wà ní ọkàn tàwa ọ̀rọ̀ bá ṣe ṣoríire bá ṣe kàwé ẹni tó wá mọ̀wé jù nínú ọ̀rẹ́ wa la máa ń bá ṣọ̀rẹ́ ẹni tí ó bá tún mọ̀wé àti mọ̀ ràn lọ́wọ́ mo rántí gbà yẹn náà mo lọ́rẹ̀ẹ́ mi kan Ejibode Ibrahim mo dẹ̀ tún lọ́rẹ̀ẹ́ mi kan náà làwa sọ dìkà yọba mi iléèwé Baptist Grammar School tó wà ní Adẹ́kẹ́ ibẹ̀ láti máa ń pàdé lọ́pọ̀lọpọ̀ ìgbà láì fi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ bára wa sọ̀rọ̀ àti mọ̀gbà tá a pàdé tá a dẹ̀ kàwé tá a kọ̀ra níwèé tá a dẹ̀ àṣeyege náà àwa mẹ́ta yìí náà la jọ lọ sí iléèwé Ọbáfẹ́mi Awólọ́wọ̀ University méjì nù wa ọ̀rẹ́ mi kejì àjọ parí ní pharmacy ni is a pharmacist now today ọ̀rẹ́ mi kẹta yẹn náà òun náà ti di dókítà physiotherapist. àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. tí mo bá lọ́pọ̀lọpọ̀ tí mo bá àwọn ọ̀dọ́ tí mo mú akẹ́kọ̀ọ́ wọ́n máa ń jẹ́ ìbànújẹ́ fún mi and orílẹ̀-èdè tí ọ̀dọ́ bá dé ti mú akẹ́kọ̀ọ́ ìlọsíwájú orílẹ̀-èdè yẹn ó máa burú gan. sọ́nà àbáyọ wà báyìí kẹ́sì ní ọjọ́ náà àbáyọ sá. ọ̀nà àbáyọ wà bọ́ bí káyé bá ti ń sáré bẹ́ẹ̀ náà ni Kẹ́hìndé náà gbọ́dọ̀ máa gbìyànjú kí dòwú lè má bàa wò dé ara ẹ̀yìn. so ọ̀nà àbáyọ tó wà náà ni pé púpọ̀ wọ́n wà lọ́dọ̀ àwọn òbí. Yorùbá bọ̀ wọ́n ní ọmọ yín ò ṣe àgbàfọ̀ wọn ká sọ wálé ẹrújú olè mú. tí mo bá kúrò ní iléèwé tí mo dé ilé tí màmá mi bá rí pẹ́ẹ̀nì ìkọ̀wé tí yóò ṣe tèmi wọ́n á bi mí léèrè níbo mo ti rí. so ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni òbí ń fà sí ọ̀wọ́n ọmọ wọn bọ́ bí bó ṣe wà látara tòbí náà ni bí òbí ṣe nípa tí ó kù nínú ọ̀rọ̀ yìí náà ni àwọn adarí wa nípa tó pọ̀ láti kó. kí ni pa táwọn adarí ó kù sá. ẹ ṣeun gan. àkọ́kọ́ láti iléèwé oríṣiríṣi ẹ̀kọ́ lábọ́lọ̀ fi kọ́ àwọn ọmọ iléèwé láti gbìyànjú láti rìn wọ́n lọ́wọ́ láti máa ṣe oríṣiríṣi nǹkan. wọ́n ní ọwọ́ tó bá dilẹ̀ lè sún bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ̀. ọkùnrin látàárọ̀ ẹ ṣeun atọ́kùn. ó yẹ ká bá ń dúpẹ́ lọ́wọ́ àwọn òbí yín adúpẹ́ o àwọn òbí àlejò wa tòní bàbá àti màmá wa Adeyemi tagbolé Akínọlá nílùú Ìwó ẹ ṣeun adúpẹ́ o kí màdàmú náà nọ́ọ̀sì Adeyemi ẹ̀kẹ́. ẹ ṣeun sá ẹ ṣeun atọ́kùn mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tó fún mi ní òbí tó jẹ́ òbí gidi mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Elédùmarè tó fi àyà rere jíǹkì mi àyà mi dáadáa àyà mi Adeyemi Rukayat Eniola. adúpẹ́ ẹ ṣe adúpẹ́ tó Pharmacist Adeyemi Yusuf Adekunle lágbára Ọlọ́run a tún máa pàdé láyọ̀ ibi gíga láti máa gbúrò ara wa láṣẹ Èdùmàrè adúpẹ́ pọ̀ lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n jẹ́ kí ètò ní ó ṣeé ṣe Akíntayọ̀ Alábí àjọṣe ètò lónìí náà ni tó fi mọ́ Stephen Adélakùn àjọṣe ètò ni àti Akin Èyítayọ̀ adúpẹ́ torí Yorùbá bọ̀ wọ́n ní tí bá aṣọ bá ṣèkéne bá àlàólà adúpẹ́ lọ́wọ́ ọ̀gbẹ́ni Nureni Eléníyàn àwọn náà wà lára àwọn tí wọ́n jẹ́ kí ètò tòní kó ṣeé ṣe adúpẹ́ pọ̀ lọ́wọ́ yín o ẹbí ò ní dàrú ìlú ò ní dàrú láṣẹ Èdùmàrè lórúkọ gbogbo àwọn tá a jọ ṣètò lónìí ní Yours FM èyí tí ṣe online radio àti SMY TV ní èmi Ṣẹ́gun Mákindé Bàbá L'ẹjẹ oníròyìn tó ń dúpẹ́ lọ́wọ́ Ọláyẹmí Alábí ara àwọn ètìká tí ó jẹ́ ká sọ yẹ lọ́rùn lórí ètò iná nu tẹ́ bá fẹ́ kàn sí wa tàbí ẹ fẹ́ bá wa sọ̀rọ̀ nọ́mbà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ máa pè sí
náà ní 07038306696 07038306696 Bàbá L'ẹjẹ o.